àyà mi máa ń já ní gbogbo ìgbà torí pé bọ̀bọ́ yẹn ti rí àrísà mi. Mo tún wá yẹn pé mo tún like ẹ tó mi wá lè move forward kódà gan kò sẹ́ni tí máa rí báyìí bí ìnàkí bí ọ̀bọ lọ máa ń jọ ní ojú mi. Ó lè kọ́kọ́ dùn ó torí mi lè parọ́ ó dùn gan mo jó oúnjẹ ọ̀fẹ́ mo sùn mo ṣe ìgbádùn pọ̀ ló tọ́jú mi ó gbé mi débẹ̀ o ìgbádùn pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ìgbádùn yẹn tó bẹ̀rẹ̀ tó change báyìí. Àdìtú lètò ètò làdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ẹ máa bá wa ká lọ àdìtú. Àdìtú lètò ètò kan tí a gbé kalẹ̀ láti kọ́ àwọn ènìyàn ní ọgbọ́n torí àwọn ìrírí tó jinlẹ̀ tó kẹnú òun la fẹ́ bẹ̀rẹ̀ sí ní wú jáde nínú ètò àdìtú ẹ máa bá wa ká lọ. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Ọ̀rọ̀ mi dá lórí ẹ̀kọ́ fún àwọn èèyàn tó jẹ́ bí Sisi àbí àwọn èèyàn tó ṣe ń lajú kó má bàa ṣe irú mistake tí mo ṣe nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò mi àbí kí n sọ pé nínú ìrìn àjò mi. Ó ṣẹlẹ̀ ń pé ó lẹ́ni tí mo wà pẹ̀lú tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni yìí ó jẹ́yàn tẹ́ ń pé òun àti àbúrò kì í ṣàṣọ wípé brotherhood kind of relationship ó tight. Ẹni tẹ́ wà pẹ̀lú ṣé ọkọ ni àbí àfẹ́sọ́nà? boyfriend girlfriend náà la ṣe jọ ń ṣe ṣùgbọ́n èmi jẹ́yàn tó ń pé mo máa ń fẹ́ kí attention kí ní much relationship pẹ̀lú ẹni tí n bá ń fẹ́ mi ì sọ pé kọ́ máa ní ẹ̀gbọ́n àtàbúrò relationship mo máa ń fẹ́ pé àyè yẹn máa yọ sílẹ̀ ṣùgbọ́n nínú relationship yẹn mo notice pé ẹni tí mo wà pẹ̀lú yẹn mo fẹ́ lè sọ pé nínú 100% 2% ni mo máa ń sábà mọ̀ nípa ẹni yìí tó ń pé wọn kì í fẹ́ disclose much fún mi but ìyẹn ò tiẹ̀ tún wá jẹ́ issue. Ó túmọ̀ sí pé ó jẹ́ nìkan tó máa ń fara pamọ́. Fún mi but mo máa ń notice pé òun àti ẹ̀gbọ́n ẹ̀ òun àtàbúrò wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa wọ́n ṣe bọ̀ tó bá jẹ́ in term of èmi mi ò mọ ibi tí mo stand sí dáadáa so kíní yẹn máa ń dùn mí gan. But ẹni yẹn ò fi hùwà sí fún mi o kódà ẹni yẹn help mi gidi gan tó ń pè ìgbà tí mo fẹ́ wọ school tí kò sí much assistance rárá tí kò síbi tí mo fẹ́ dojúkọ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ìjà ayé kó dé bẹ́ẹ̀ anybody nínú wa ìjà ayé yẹn fẹ́ wá tó yẹ pé kò sí any assistance nígbà yẹn so mo ṣàwọn pé ìgbà yẹn mo fẹ́ wọ school tí kò sí ẹni ló dúró fún mi tó dẹ̀ bá mi ṣe tí mo fi mọ tí mo yẹ wọ school ní ìgbà yẹn ṣùgbọ́n ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti ń lọ mo ti rí pé ẹni yìí ó jẹ́yàn tó yẹ kó máa ń kóbìnrin àbí kó jẹ́ pé ẹni yìí ni ẹni tó ń fẹ́ yàtọ̀ sí mi tó yẹ pé ó ìfẹ́ tí wọ́n jinlẹ̀ ju sí tiwa lọ ṣùgbọ́n mo ṣe. tó kàn jẹ́ pé ìfẹ́ tó wà láàrin ẹ̀yin méjèèjì bí eréfèé ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èmi ò ó ti lẹ́nìkan tó ń fẹ́ pamọ́ síbì kan tí ò dẹ̀ jẹ́ kó hàn sí ẹ̀yin. ṣùgbọ́n èmi mọ̀ bọ̀ mo kò ṣì ń ṣà láti máa gbé kúrò lọ́kàn èmi dẹ̀ máa ń sọ pé mi ò fẹ́ rú ìfẹ́ báyẹn ìfẹ́ tí mo fẹ́ tó ń pa méjèèjì máa bára wa kalẹ̀ tàdé nífẹ̀ẹ́ tán fúnra wa òun mi ń wá tó ìgbà tí mo ṣàwà ń gbà yẹn ṣá mo máa ń dá wà nǹkan tó tún wá máa ń pa mí lẹ́yìn pé èmi àtẹni yìí lè jọ wà ní ibì kan náà tẹ́ pé mi ò ní rẹ́ni yìí ní ọ̀sẹ̀ kan àdẹjọ wà ní almost àdúgbò kan náà so àwọn kíní àníríra sójú àwọn kíní yẹn máa ń fa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwọn kíní yẹn máa ń fa kàyéfì gan ṣùgbọ́n kò kí ń dàbí gbọ́n mi sí omi ò tó ṣùgbọ́n ó jẹ́ ọgbẹ́ ọkàn fún inú ọkàn fún mi pé ẹni tí mò ń fẹ́ tí mi ò kí ń sábà ríra tí mo ṣe fẹ́ ká máa ríra tó lẹ́yìn pé mo mọ̀ pé a jọ wà ní ibì kan náà àwọn èèyàn tiẹ̀ wá tó wá jẹ́ ṣùgbọ́n o ìtó wá jẹ́ ṣùgbọ́n bẹ̀ ni pé tí bá ní mo gba fóònù báyìí oríṣiríṣi nǹkan ni mo máa bá so àwọn bẹ́ẹ̀ ni so wọn kí nìyẹn kù nìkan tí mo ti ń file tí mo ti ń kójọ sọ́kàn tí mo ti ẹ̀dẹ̀ mọ́ bó ṣe wà ní pé tí èèyàn bá ti wà tí ò bá kí ń rí àwọn attention kankan téèyàn bá wá kódà gan kọkùnrin yẹn kó máa tọ́jú èèyàn kéèyàn mọ àwọn èèyàn tó bá jẹ́ Sisi kó máa grab attention kọkùnrin yẹn máa fi inú tẹ̀dọ̀ kó máa tọ́jú èèyàn kò lè dàbí ó sì máa dàbí pé something is missing inside that relationship so it was not enough for me ẹni kì í jà wá kì í pariwo lórí fóònù in fact gan a máa ń rẹ́rìn gan a máa ń sọ ṣùgbọ́n èmi mọ̀ pé inú mi ò dùn sínú relationship mi bẹ́ẹ̀ jẹ́rí níṣu so ìgbà tí ọ̀rọ̀ Tasha máa bọ́rọ̀ bọ̀ kò pẹ́ sígbà yẹn mo kó lọ sí ibi tí mo ti fẹ́ máa ṣe iléèwé mi mo ti ń ṣe gbogbo ẹ̀ ó ṣàwá ní bọ̀bọ̀ kan Ọlọ́run ló mọ ibi tí bọ̀bọ̀ yẹn ti wá bọ̀bọ̀ yẹn ó máa ń gentle gan
kò kí ń jáde ara ẹ balẹ̀ kódà kẹ́ni yẹn kó wà around ẹ lè rí èmi dẹ̀ like irú àwọn èèyàn báyìí tẹ́ ń pé they are not everywhere irú nǹkan tèmi gan wá nìyẹn tẹ́ ń pé ọ̀rọ̀ wa máa yéra wa ìgbà yẹn tá a kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ so ibi mistake tí mo ti wá ṣe tí mo rí pé mistake òun ló ti ń jáde bọ̀ yìí kéèyàn èèyàn tẹ́ bá jẹ́ Sisi kẹ́ pay attention ẹ má ṣe irú mistake yẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè nífẹ̀ẹ́ èèyàn tó tẹ́ bá ti mọ̀ pé ẹni yẹn ẹ máa ríra yín tẹ́ẹ̀dẹ̀ tí fẹ́ra yín sílé máa bẹ̀ yín ni kó jẹ́ ọ̀dọ̀ rẹ yín lẹ máa lọ pẹ́ẹ́pẹ́ máa padà sílé ní weekend ó pè yín ju kẹjọ wà ó máa kọ́kọ́ dùn o ó máa dùn ẹ máa like ara yín ẹ máa ríra yín bọ̀ tí ogun yẹn Ọlọ́run ní jẹ́ kógun wá sílé ayé ẹni bọ̀jọ́ tó bá bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ kágbára èèyàn kó ká so ṣàṣẹlẹ̀ ń pé ẹni tí mo rí yìí torí mo jẹ́yàn tí ò kí n sábà jáde náà kódà káwọn ọ̀rẹ́ mi máa ní jáde nǹkan báyìí ṣẹlẹ̀ máa ní rárá mi ò lọ torí mo máa ń sábà choose ibi tí bá fẹ́ lọ mo jẹ́yàn mo ní bóyá nínú ìràwọ̀ mi ni kí ṣàtúwá fìyẹn sí mi ò kí n sábà fẹ́ jáde léyàn so àwọn èèyàn ti mọ̀ mí fún kinní yẹn so kí n fẹ́ tẹ̀lé èèyàn jáde àbí pé èèyàn ń jáde wọ́n kódà gan kí wọ́n bá invite mi mo máa ń find one excuse or the other láti sọ fún wọn pé àmì ò sí around or mi ò jáde or something like tó ṣàṣẹlẹ̀ pé bọ̀bọ́ yẹn ṣàti mú mi gan aṣá ti ń bá eré yẹn àti ń bá lọ ṣùgbọ́n nínú ìwé mo wá ń sọ fún bọ̀bọ́ yẹn mo ní mi ò tí ì fẹ́ èèyàn méjì papọ̀ rí o mi ò dẹ̀ ṣe rí láyé mi kódà gan kí n tó gbàǹgbà yẹn náà mo fẹ́ lè máa pè àwọn èèyàn kiri pé mi ò fẹ́ nǹkan tí màá ṣe tó máa bu mi lọ́wọ́ torí ẹni tó ṣẹ̀dé yìí mo nífẹ̀ẹ́ gan mo láìkì bá ṣe jọ wà so kò séèyàn tí máa pè tó jẹ́ nínú gender mi irú arábìnrin bíi tí máa pè wọ́n pé ẹjọ́ nǹkan báyìí báyìí mo máa ń go through ó dẹ̀ hard fún mi láti ṣe kí ni kí n ṣe wọ́n á ní pé ẹni èṣù téèyàn ti mọ̀ rí tipẹ́ ó sàn ọ́ ju áńgẹ́lì téèyàn ṣe mọ̀ lọ kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè ní òun náà máa ní àwọn àléébù Sisi tiẹ̀ ṣùgbọ́n mi ò lè parọ́ ìfẹ́ ti kó sí mi lórí kò sí nǹkan tó fẹ́ sọ gan kò wọ̀ mí lórí rárá bí kémi àti bọ̀bọ́ yẹn ṣàjọ máa wà nítorí òun náà ń tọ́jú mi gbà yẹn òun náà fìfẹ́ yẹn wọ̀n mí mo tún wá ṣe àwọn mistake kan tí ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ yẹn tó bá ń pè mí ọlá ń pé gbogbo ìbínú tí mi lè aggression tí mi lè transfer ń gbà yẹn gbogbo nǹkan tí mi lè sọ síta máa sọ níṣojú ẹni tí mo ṣe ń fẹ́ àṣé ń pé òun ti ń mọ̀ wọ́n kíní ẹ̀ ó ti mú sọ́wọ́ ń pé ẹ mọ̀ ó máa fa insecurity àti trust issue fóun náà ó ti mọ̀ wọ́n kíní ẹ̀ sọ. tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti the previous guy yẹn ẹ ti narrate almost everything from this new person. bẹ́ẹ̀ kódà gan ẹni àwọn èèyàn tí kò túmọ̀ rìn àjò tó tún yàtọ̀ sáwọn ènìyàn gan mo tún sọ àwọn ọ̀rọ̀ fún nígbà tí ìfẹ́ ṣì ń ṣe mí tí mi ò mọ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ́ ló máa ń sọ ní ìgbà téèyàn bá wà ní relationship so ìgbà tọ́rọ̀ yẹn tí wàhálà yẹn wá bẹ̀rẹ̀ lórí ẹni tuntun àkọ́kọ́ mo rí pé bá ṣe jọ ń gbé ó affect relationship yẹn àti ráàrin sára wa jù torí inú compound ara wa náà láti ríra wa mi ò jáde òun náà ò dẹ̀ jáde so ó wá láàrin pé the same compound the same vicinity òun lájọ wà tó ibẹ̀ láti wá ríra tàti bẹ̀rẹ̀ sí ní máa bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti wá jẹ́ nǹkan tó ń pẹ́ mọ̀ pé èèyàn ọkùnrin sometimes different thing ló máa ń wá sọ́kàn yín bóyá bí nǹkan tẹ̀ nílé express tó ń pẹ́ nìkan lẹ́ka especially tó bá jẹ́ pé òun ni breadwinner kò ní jẹ́ pé gbogbo ìgbà ìfẹ́ àwọn nǹkan míì wà tó ń pé ó máa lè fẹ́ sọ tó ń pé ìgbà yẹn náà èmi náà máa ní àwọn ìbínú kan tó ń pé mo máa ń bínú sódì gan tó bá ṣe nǹkan tí ò yẹ kí n gbé màá ti máa rojọ́ màá ti máa ṣe ara àwọn ẹ̀kọ́ yìí ni mo fẹ́ káwọn Sisi kọ́ gbogbo nǹkan kan ó máa ṣe mí kéèyàn máa bínú kéèyàn máa ṣe ṣẹ́rí kéèyàn tó di ìyàwó lé Sisi náà lèèyàn máa kọ́kọ́ di girlfriend náà dẹ̀ lọ́ máa gbé sílé tí ìbínú bá ti pọ̀ jù kódà kéèyàn rẹwà kéèyàn ṣe ọkùnrin á máa ní one way or the other thinking thoughts about wọn pé ṣé ẹni tí mo fẹ́ gbé sílé ni bọ̀ èmi fún ara mi mo mọ̀ pé mi ò kì í ṣe oníṣìyàn mi ò dẹ̀ kì í ṣèyàn tó máa ń ta ọkọ nù bọ̀ ṣùgbọ́n bí gbogbo ọ̀rọ̀ yẹn ti ṣe lọ tí bọ̀bọ́ yẹn ti ráàrí sa tẹ́lẹ̀ pé ẹni tẹ́lẹ̀ ìfẹ́ tẹ́ pé tó bá pè bá ó máa kọ́ tiẹ̀ ní ó máa ṣe òun náà ti ń ní àwọn èrò yẹn lọ́kàn pé eléyìí bóyá kìíní
ṣùgbọ́n nǹkan tó máa ń yà mí lẹ́nu jù pé èmi mọ̀ pé ẹni tí mò ń fẹ́ yẹn o ó nífẹ̀ẹ́ mi o torí ìgbà mi wà tẹ́ńpà ti lè lọ tèmi gan máa lọ pé mi tiẹ̀ ṣe mọ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wàá ti máa fi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wàá ti máa fi sọ pé ẹ ṣèbó ti wà pẹ̀lú àwọn ẹ̀sì ẹ rí ṣèbó ti ṣe kinní kan rí wàá ti máa mú wá sínú pé màá ní mi ò ṣe mọ́ tó bá ti a tún máa pàdéra wa so ọ̀rọ̀ yẹn wà lábẹ́ pé mo kàn ń múùfù lójú kan ṣùgbọ́n mo dẹ̀ mọ̀ pé bọ̀bọ́ yìí ọkàn mi ń sọ fún mi ṣùgbọ́n kò sígbà tí máa gbé sọ fún pé mo notice pé òun fẹ́ á ní rárá o òun ò fẹ́ yàn kankan ìgbónára mi ló ń fà á òun ni mo fi. ṣé this new guy náà òun náà tún ti ń. ó dà fún òun náà ti ń ní àfíẹ́ síta based on pé relationship wa ti fẹ́ máa wà toxic so a lot ti ń ṣẹlẹ̀ tẹ́ pé ó wà toxic gan so òun máa ń sọ fún mi pé ìdí tí mo ṣe ń feel somehow is because insecurity tí mo ti ṣe tẹ́lẹ̀ mi fi ń bẹ̀rù pé bóyá òun náà máa ṣe bẹ́ẹ̀ so a lè fira wa lẹ̀ tó bá ti a tún máa padà ó wá láyé pé mo kàn move lójú kan a fira wa sílẹ̀ mi ò réyàn tuntun mi ì lè fẹ́yàn àyà mi ń já pé tí bá tún bẹ̀rẹ̀ sí ni máa fẹ́yàn tí ẹni tí mò ń sọ yìí torí mo nífẹ̀ẹ́ bọ̀bọ́ yẹn gan tó bá tún padà báwo mo yẹ fẹ́ ṣe ra mi báwo mo yẹ fẹ́ ṣàlàyé ara mi torí bọ̀bọ́ yẹn ó lo kíní àwọn ọ̀rọ̀ yẹn ó lò sí mi gidi gan tó yẹ kí n mọ̀ pé mistake ńlá ni mo ṣe láti máa sọ past mi fẹ́ ni mistake ńlá ni mo ṣe láti máa báyàn gbé ẹni tí mo ní relationship pẹ̀lú láti máa gbé níbi síbi torí òun ní yàrá tiẹ̀ èmi náà ní yàrá tèmi ṣùgbọ́n ìgbà tí ìfẹ́ yẹn bẹ̀rẹ̀ báyìí tí máa wà nílé gan á kanlẹ̀kùn mi ni máa bọ́ ń ta máa ṣe kinní kan so la fi wọnú ara wa gan tẹ́ pé mi kì í sábà jáde tí máa jáde gbọ́dọ̀ ẹ ni mo máa wà ó dẹ̀ tọ́jú mi gidi lọ ṣùgbọ́n ìgbà tí wàhálà yẹn bẹ̀rẹ̀ agbára tèmi gan kà mú so ẹ jọ ẹ fọ̀rọ̀ mi ṣe àríkẹ́kọ̀ọ́ àríkọ́gbọ́n. so kí ni next move bá ṣe ẹ fẹ́ ṣì wà pẹ̀lú that same guy ni àbí ẹ fẹ́ move forward àbí kí ni nǹkan tó ń dín lọ́wọ́ láti move forward. nǹkan tó ń dín mi lọ́wọ́ ó pọ̀ gan torí pé kí ni àyà mi máa ń já ní gbogbo ìgbà torí pé bọ̀bọ́ yẹn ti rí àrísà mi gan so ó ti rí àrísà mi gan ó tún wáyé pé mo tún like ẹ so mi ìwà lè move forward kódà gan kò sẹ́ni tí máa rí báyìí bí ìnàkí bí ọ̀bọ lọ máa ń jọ ní ojú mi ìfẹ́ bọ̀bọ́ yẹn ti gba gbogbo ọpọlọ mi gan torí he was very responsible then and he is very caring níyẹn bọ̀bọ́ tuntun yìí o ṣùgbọ́n nígbà tí ìwàhálà yẹn gan pọ̀ tí mo rí pé ó dà pé ó ti ń dojú ẹ̀ báyìí mo fẹ́ try láti bá ẹni tí mo wà pẹ̀lú tẹ́lẹ̀ yẹn pé bóyá second chance ẹ lè wà bóyá kí n tún ya padà sí òkèlè gbígbẹ́ mi ìpè àmàmà torí nǹkan tí mò ń sá fún ara àwọn nǹkan tí mò ń sá fún òun náà mo tún wá kojú ìkojú tí mo tún wá kojú ẹ̀ ṣebí yẹn mo tiẹ̀ ṣe ń kojú ẹ̀ mo ń sọ fún wọn pé nǹkan báyìí lẹ ṣe tí mi ò láì tán máa bẹ̀bẹ̀ mi eléyìí báyìí tó bá máa bẹ̀rẹ̀ á ní pé ṣebí wọn náà ti ṣe fún àwọn kan rí so ó jẹ́ nǹkan tó ń pé mi tiẹ̀ mọ bí mo fẹ́ ṣera mi rárá láti move forward láti meet new people kò dẹ̀ ṣe pé mi ò kí ń rọ̀wọ̀n èèyàn tó máa bá mi ṣùgbọ́n bọ̀bọ́ yẹn mi mọ bó ṣe ṣe like ìfẹ́ yẹn ó dá yàtọ̀ gan níyẹn bọ̀bọ́ tuntun yìí ó dá yàtọ̀ gan so káwọn èèyàn ṣáà má ṣe mistake yẹn torí èmi tó bá pè mí jókòó pé kí n sọ pé ṣèmi àti bọ̀bọ́ yẹn pẹ̀lú bá ṣe jọ ń ṣe tí bọ̀bọ́ yẹn bá ní pé òun fẹ́ fẹ́ mi ó máa jẹ́ yàlẹ́nu sí mi gan torí ìgbà mi máa ti rò lọ máa ń gbé bọ̀bọ́ yẹn ò lè fẹ́ mi ṣùgbọ́n òun máa fẹ́ fi yé mi pé òun nífẹ̀ẹ́ mi òun sì ṣe kinní kan bọ̀ mọ̀ pé gbogbo bí wàhálà yẹn ṣe máa ń pọ̀ bọ̀ èmi mọ̀ pé bóyá ó kàn fẹ́ wá ni ṣùgbọ́n ara ẹ̀kọ́ náà ṣì ni tó bá ti máa túnlé ayé mi wá tó bá ní irú ẹ̀ máa kó bàtà mi lẹ̀ báyìí máa sá ni mi lè ṣe irú ẹ̀ mọ̀ kóhun kankan kó má fi ó lè kọ́kọ́ dùn ó torí mi lè parọ́ ó dùn gan mo jó oúnjẹ ọ̀fẹ́ mo sùn mo ṣe ìgbádùn pọ̀ ló tọ́jú mi ó gbé mi débẹ̀ o ìgbádùn pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ìgbádùn yẹn tó bẹ̀rẹ̀ tó change báyìí àfikún ló ń ṣàánú kò wá jọra kò wá jọ ẹni tí mo mọ̀ mọ́ ń gbà yẹn ogun yẹn ṣáà ń fẹ́ wá tó bá tí a máa gbàwẹ̀ máa gbàdúrà a tún máa ṣe a tún máa padà èmi ò tiẹ̀ rí irúfẹ́ yẹn rí tá bá ti ń jà báyìí a lè block ara wa níbi gbogbo tẹ́ bá ti wá máa rí báyìí ẹ ti rí ímeèlì ní o ìmí ìrífẹ́ ímeèlì rí orí tèmi mo fẹ́ lè sọ pé orí mi gan lóní ìrí àwọn èèyàn kan máa ń sọ mo ti máa ń gbọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n eléyìí mo gbọ́ mo witness email láti máa bára wa sọ̀rọ̀ bàtà bá ti block ara wa tán àti ṣe àtúbẹ̀rẹ̀ wa àtúpadà tó bá ti yá. ṣé ilẹ̀ ọkọ máa ń bẹ̀ ní àbọ̀ olóko máa ń bẹ̀ ní. ṣe rí mo fàyọ̀ fọ́
ìdí tí mo yẹ fàyọ̀ fọ́ ni pé bọ̀bọ́ yẹn máa ń tiraka kódà nǹkan tí ò yẹ kí ọkùnrin máa ṣe láti fẹ́ kí fa ojú mi mọ́ra ṣùgbọ́n ṣe rí obìnrin àgbọ́dọ̀ ìgbónára ò dáa tí ìgbónára bá dẹ̀ ti wà insecurity náà ló máa ń fa ìgbónára fóbìnrin àjẹlú nítorí pé ìgbà míì báyìí bọ̀bọ́ yẹn lè gbé fóònù ẹ̀ kalẹ̀ báyìí má dẹ̀ máa ṣọ́ fóònù yẹn pé kí tẹ̀sì kan ṣàwọlé kí lè fi fa wàhálà míì tí ẹ mọ̀ bí tí atẹ́gùn yẹn ti fẹ́ tó mi ò kí ń ṣerú ìyàn báyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n mi lè sọ mọ́ pé ìfẹ́ àníjù ó ti wá fẹ́ máa dàbí obsession so I was too obsessed so bọ̀bọ́ yẹn máa withdraw tó bá ti wá withdraw inú àwọn context tó máa ń sọ fún mi nínú àwọn mail á ní pé ṣe ni mo ti sọ fún òun pé tí bá fi òun sílẹ̀ níbẹ̀ bọ̀bọ́ yẹn ṣáà nífẹ̀ẹ́ mi ó nífẹ̀ẹ́ mi ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n gbogbo wọn mistake tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn kò jẹ́ ká rí òkòkò dọ̀rọ̀ bóyá ìfẹ́ òtítọ́ la ní síra wa àbá ń fèkẹ́ àbí àìtí ìgbọ́n tó ló ń fa a ṣe ní àwọn issue yẹn ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí mo máa ń kà sí ṣe tẹ́ pé tí má rí Sisi tó bá fẹ́ mú ipa yẹn mo lè pé jókòó pé jọ má ṣe irú mistake tí mo ṣe o kóun náà máa lọ jìn sínú ẹ̀ kó má yẹn pé òun náà kọ́ máa yí lójú kan kò dẹ̀ kí ṣe pé kò ní ríyàn ṣùgbọ́n pé trauma ti tẹ́lẹ̀ ẹ̀ pé mo ti ṣerú nǹkan báyìí rí a máa jẹ́ nǹkan tó ń balẹ̀ ìyẹn tó bá jọmọ tó gbẹ́kọ̀ọ́ dáadáa tó ráyè ta wà ń sìn náà obìnrin ò ní sùúrù mọ́ o so nǹkan tí mo rí sọ̀rọ̀ ti tèmi nìyẹn o. ṣé ẹ̀yin lérò pé ẹ̀yin méjèèjì tún lè padà? ṣọkùnrin àkọ́kọ́ àbí ẹlẹ́ẹ̀kejì since tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ dénúdénú òun náà dẹ̀ nífẹ̀ẹ́ yín aside from the differences tó ń wáyé. kí n má parọ́ ọmọ yẹn ó yàtọ̀ gan ó yàtọ̀ gidi gan. ṣé ẹ wà sure pé ó ti ní another affairs? mi ò mú rí o mo máa kàn ń suspect ìgbónára ni mo kà á sí mo kàn lè máa suspect mo lè máa ní kíní kan ṣùgbọ́n mi ò mú rí báyìí pé mo mú rí pé obìnrin mi ì mú rí kódà gan gbogbo ìgbà yẹn gan tá a sì jọ wà oríṣiríṣi ló ṣẹlẹ̀ àwọn àlọ́wọ̀n ọ̀rẹ́ obìnrin ni wọ́n mi lè sọ ẹ mọ̀ pé múmú yàtọ̀ sí múmú tí n bá mu bóyá mo ká wọn tọ́jọ́ ń ṣèrànù àbí mi ì kárí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan náà ṣẹlẹ̀ náà tó ṣe mí ní kàyéfì ìgbà yẹn tá a sì jọ wà dáadáa kó tó ní pé oníkálukú bá ti tiẹ̀ lọ. ó ní àwọn ọ̀rẹ́ obìnrin kan tó máa ń wá wá tí máa pè jókòó á ní eléyìí ọ̀rẹ́ òun ni ọ̀hún ọ̀rẹ́ òun ni kódà gan-an kí nìyẹn ṣáà máa ń ṣe mí ní kàyéfì kò ní fìlà kò ní ṣe àwọn ènìyàn dẹ̀ ní kí n má parọ́ lẹ́yìn ìgbà yẹn mi ò tún kí n rí wọn mọ́ mi ò tún kí n rí wọn mọ́. tó túmọ̀ sí pé kò rí lè sí nǹkan tó serious láàrin wọn. bọ̀ ojú tẹ̀yìn ti fi ń wọ yẹn. tí mo pé eléyìí tó ti ń gbé oríṣiríṣi obìnrin wá ká mi ṣùgbọ́n mo máa ń sọ fún mi pé ọ̀rẹ́ yín pé ọ̀rẹ́ lásán ni wọ́n pé ṣé mi ò fi ìfẹ́ ti tèmi náà sílẹ̀ tèmi náà wá bó wọn kìíní tó oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báyìí ṣùgbọ́n káyọ̀ yẹn kúrò káyọ̀ gbogbo wọn yẹn kúrò ó jẹ́yàn tí is a very good man ó dẹ̀ jẹ́yàn tí mo like. mi bá advice ẹ try láti bẹ̀rẹ̀ yín àwọn differences àwọn nǹkan tó ń kọ̀ sí time to time fight yẹn ẹ try láti figure it out àwọn nǹkan tẹ́yìn ẹ̀ like tó máa ń ṣe kẹ table ẹ̀ fún. okay. she understand àwọn nǹkan tóun náà ń ṣe tẹ́yìn náà ò like lára ẹ̀ kẹjẹ kò understand so that ẹ máa resolve everything. ṣẹ́rí ní ìrí yẹn ṣẹ́rí ìgbà míì tóun èèyàn bá ń sọ ogun ayé mo máa ń pé kí níyàn ò lè múyàn ṣùgbọ́n mo máa ń nípa àdúrà mo máa ń gba àdúrà so nǹkan tí mo ṣáà ń rí nínú kínní ń pé kò ń ṣe nǹkan tó jẹ́ pé lásán ni torí tí àwọn méjèèjì bá jọ wà àwọn méjèèjì mọ̀ pé a nífẹ̀ẹ́ ara wa gan mi ìwà lè sọ bóyá nítorí mo fi ẹni tọ̀hún yẹn sílẹ̀ lójijì torí ìgbà tí mo sọ fẹ́ni yẹn pé mi ò fẹ́ mọ́ pé mi ò wà interested pé nǹkan báyìí báyìí mo dẹ̀ ṣàlàyé fún lóòótọ́ bí mo ṣe ṣàlàyé ń bíbá yẹn pé mi ò fẹ́ relationship tó ń pé ọ̀dọ̀ àbúrò ẹ̀ máa divert attention sí ẹ máa divert ẹ̀ náà sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ kí máa mọ̀ then ibi ká máa wà lójú kan kó máa pé mi ò sí bẹ́ẹ̀ kó máa ń dùn ẹni ẹ̀ dẹ̀ wá sọ́dọ̀ mi ní tòótọ́ ó bẹ̀ mí gan kódà wọ́n ní pé anything tí máa fẹ́ òun máa change but still yet náà ibi tọ́kàn mi ti wà yẹn pé ẹni tí mo ṣe pàdé yẹn torí mo like ẹni yẹn pé
age group wa dẹ̀ tún papọ̀ torí ẹni àkọ́kọ́ yẹn wọ́n ṣe díẹ̀ dàgbà jù mí lọ but wípé age group wa papọ̀ mo ti picture a lot of things about us together than the previous person guy. so sometimes I used to feel like is this my karma mo máa ń feel like pé is this my karma àbógun ayé náà abẹ́gbọ̀n ẹ ti sọ nǹkan tí ó yẹ kó sọ sínú ayé mi ni ó ṣe ń pé relationship yìí scatter ṣùgbọ́n tẹ bá pè mí àti bọ̀bọ́ yẹn jókòó ẹ mọ̀ pé ìfẹ́ wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n nǹkan tó máa ń fa àwọn oríṣiríṣi wàhálà yẹn òun kò yé mi ṣùgbọ́n lára ẹ̀ náà ara ẹ̀ nǹkan tí mo ṣàṣì ń dúró lé lórí òun ni pé ó mọ̀ pé mò ń fẹ́yàn kan tẹ́lẹ̀ kí n tó wá bóun àti ń pé àtúnfẹ́ra níbì kan náà tó wáyé pé kò kí ń rí mi ní gbogbo ìgbà bóyá àpọ́nlé yìí ò bá yọ díẹ̀ lára mi pé ọmọ yìí yàtọ̀ ṣùgbọ́n bó ṣe máa ń rí mi ní gbogbo ìgbà ẹ̀ mọ̀. ẹni pé ẹ fẹ́ jọ lójú dáadáa mọ́. ó sọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run máa kàn yín mọ̀ ṣe. àmín o. bẹ́ẹ̀ náà kẹ̀dẹ̀ tún máa gbàdúrà. àmín o. kẹ̀dẹ̀ jẹ́ kí ẹ ṣílẹ̀kùn kalẹ̀ should in case ti another new person tó bá fẹ́ wọlé. kẹ má ti torí àwọn trauma nǹkan tó ti ṣẹlẹ̀ lórí this current relationship kẹ fi block o the new person tó come in since tó yẹ pé boyfriend and girlfriend lẹ́yìn méjì ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kò kí ń ṣe pé bóyá ẹ ti fẹ́ra yín ní ṣùlọ́kà kò kí ń ṣe pé bóyá ẹ ti fẹ́ra yín sílé so you are still very free láti mingle with another new person. Ọlọ́run dẹ̀ máa fún yín ṣe lágbára Ọlọ́run. ṣé o máa stick sí ìmọ̀ràn yín o ẹ ṣe gidi gan. àdìtú lètò ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o mo lérò pé ẹ ti rí nǹkan méjì tàbí mẹ́ta dìmú nínú eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí pàápàá jùlọ fún ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ ń wọnú relationship kan sí another one. Mo lérò pé eléyìí yóò kọ́ yín ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tó jẹ́ pé ẹ fi ní tún jìn sínú the same thing tí arábìnrin wa yìí tí wọ́n fà ọ́ sí. àárín jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí ẹ tún máa jẹ gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò báyìí sí lórí ìkànnì yìí kó tó dìgbà míì ọjọ́ rẹ̀ tá a tún máa pàdé ẹ̀yin tẹ́ bá sì subscribe àbí tẹ́ ò tí follow wa lórí ìkànnì yìí ẹ dákun àdábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ní ìsàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè ohun gangan ní ọmọ àtàyìn lọ́lọ́bọ́ ní gbogbo àkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdìtú ètò kan.